Splendid Cartoon Yorùbá. Mo kí yín káàbọ̀ sí orí ètò wa, ètò tí a ti ń wá ọkọ fún àwọn single to stupor. Nísìnyìí, màá pe àlejò wa wọlé. Àlejò wa, kí lorúkọ yín? Iṣẹ́ wo lẹ ń ṣe? Kí lẹ máa ń ṣe fún ìgbádùn? Kí ni àwọn ìwà tí ẹ fẹ́ lára obìnrin? Àti pé kí ni àwọn nǹkan tí ẹ kórìíra? Orúkọ mi ni Àyìndé. Mo ń ta mọ́tò, mo dẹ̀ tún ní iléeṣẹ́ tó ń ṣètò ìrìn àjò lọ sí òkè òkun. Mo nífẹ̀ẹ́ eré bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá. Mo sì nífẹ̀ẹ́ sí kí a máa rìnrìn àjò lọ wo Premiership níbikíbi tí wọ́n bá ti ń gbá ní àgbáyé. Mo fẹ́ràn kí obìnrin ní òótọ́ àti ìwà ìrẹ̀lẹ̀. Mo kórìíra irọ́ àti ìmọ̀tara ẹni nìkan. Àwọn obìnrin kan mà ti bẹ́ fèrè wọn. Ẹ jẹ́ ká lọ bi wọ́n ìdí tí wọ́n fi bẹ́ ẹ. Orúkọ yín, ọmọ ọdún tẹ́ ẹ jẹ́ àti ìdí tí ẹ fi bẹ́ fèrè yín. Tèmi ni Ọmọ́pẹ́. Wàá pẹ́ lé bàbá ẹ. Mo jẹ́ ọmọ ọdún 27 years. Ìdí tí mo fi bẹ́ fèrè mi ni pé mi ò láìkí bàtà tí wọ́n wọ̀. Bàtà yẹn dàbí bàtà apẹja. Nítorí bàtà lẹ ṣe bẹ́ fèrè. Ṣó tó torí ṣá? Bẹ́ẹ̀ ni o, mi ò nífẹ̀ẹ́ ọkùnrin tí ò mọ ara mú rárá. Ẹ̀yin náà ẹ̀ rí bí ẹnu bàtà yẹn ṣe rí ni. Àbí bí nkẹnu. Ó dáa, ọ̀gbẹ́ni Àyìndé. Ǹjẹ́ Ọmọ́pẹ́ wù yín lóbìnrin ká ní pé kò bẹ́ fèrè ẹ̀? Ká má parọ́, Ọmọ́pẹ́ rẹwà lóbìnrin. Ṣùgbọ́n ẹwà nìkan kò tó. Àwọn òyìnbó ní beauty without brain is nothing. Ìyẹn ni pé ẹwà láìsí ọpọlọ kòròfo ní. Ẹ̀yin náà ẹ wo obìnrin tó ti pé ọmọ 27 years tó wá ń wo bàtà láti mú ọkọ. Ẹ rí wípé ó kù díẹ̀ káàtó. Bàtà, nǹkan tá a lè rà tàbí ká pààrọ̀ ẹ̀. Kò yẹ kí ó jẹ́ ìdí láti mú ọkùnrin. Ìyẹn fún obìnrin tó bá mọ nǹkan tó ń ṣe. Ọ̀pọ̀lọpọ̀ obìnrin ló máa ń bẹ Ọlọ́run fún ọkọ alálùbáríkà. Ṣùgbọ́n tí wọ́n bá rí ọkọ alálùbáríkà náà tán, wọ́n lè ní kò máa rámú, kò lo iPhone, inú màrúwá ló ti ń tòsí àwọn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Bẹ́ẹ̀ dẹ̀ ní aṣọ ńlá kọ́ léèyàn ńlá. Splendid Cartoon Yorùbá. Àwàdà tí ò lẹ́gbẹ́.